Praise God. Praise the living Jesus. Praise the living Jesus. Òtítọ́ ọ̀rọ̀ sí gbogbo ènìyàn tó wà nínú ayé. Jésù ni ìmọ́lẹ̀ ayé. Ẹnikẹ́ni tí kò bá sí nínú Jésù ó ń gbé nínú òkùnkùn. Ẹnikẹ́ni tí kò bá sí nínú Jésù a lè pèrò èèyàn bẹ́ẹ̀ ní òkú ènìyàn nínú ayé. Arábìnrin kan bí mi ní ìbéèrè kan ní ọjọ́ kan. Ó ní sà Ọlọ́run fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ó ní wọ́n béèrè ìbéèrè kan ní ṣọ́ọ̀ṣì àwọn. Bóyá nínú ìwé Sunday school wọn ni wọ́n sọ pé òkú ènìyàn nínú ayé. Pé òun ní ìdí answer yẹn kó lè dá wọn lóhùn lọ́jọ́ Sunday. Mo ní màdámù ẹ̀ tó ń béèrè. Àwọn wo ni òkú ènìyàn nínú ayé? Àwọn tí kò ní Jésù ni. Ó ní mo ní bẹ́ẹ̀ ni. Nígbà tí ó ní tòótọ́ ni ó ní tán sọ náà nìyẹn. Àwọn òkú ènìyàn nínú ayé àwọn tí kò ní Jésù. Àwọn ni òkú ènìyàn nínú ayé. Ẹ ká gbọ́n tí Jésù fúnra rẹ̀ sọ nínú ìwé John 8:12. Jésù sì tún sọ fún wọn pé èmi ni ìmọ́lẹ̀ ayé. Ẹni tí ó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ìyè. Ìwọ arákùnrin, ìwọ arábìnrin, tọ̀ Jésù lẹ́yìn, má tọ̀ ohun ayé asán yìí lẹ́yìn. Àwa tá ń tẹ̀lé Jésù nínú òtítọ́ àti òdodo a ní ìdánilójú nínú rẹ̀. Àwa ń pè ó ń dá wa lóhùn. Àwa ń pè ó ń bá wa sọ̀rọ̀. Akọ́ kínní kan nínú nínú theology nínú Bible study. Wọ́n ní kí ni ìtumọ̀ àdúrà? Àdúrà jẹ́ bíbá Ọlọ́run sọ̀rọ̀. Ọlọ́run náà á dẹ̀ bá wa sọ̀rọ̀. Ìyẹn la ṣe ní gbẹ́kẹ̀lé nínú Jésù. So kò jọ ẹ̀yin kan tẹ́ ń bá Ọlọ́run sọ, Ọlọ́run ò bá yín sọ̀rọ̀. Ó yàtọ̀ síra wọn. So Jésù ó máa ń bá a sọ̀rọ̀. A bá ń bá a sọ̀rọ̀, máa ń bá a sọ̀rọ̀. Ó lè máa ń fara wọn wá. Òun la ṣe ní ìdánilójú nínú rẹ̀ pé òun ni Ọlọ́run wa. Ìwọ náà gbà ní Olúwa tó lùgbàlà. Ohun tí Jésù tó kórìíra nínú ayé ènìyàn ni pé ẹ̀ṣẹ̀. Jésù ò fẹ́ ẹ̀ṣẹ̀ nínú ayé ọmọ Ọlọ́run. Tó bá lè gbé ìgbé ayé ìwà mímọ́. Èyí tó sọ níwèé Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún. Ó ní ká jẹ́ mọ́ bí òun Olúwa ti jẹ́ mọ́. Ó ní mímọ́ lòun Olúwa. Tá a bá lè jẹ́ mímọ́ níwájú rẹ̀ yóò máa fara wọn ẹ̀mí àti rẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín.